lábẹ́ full night yìí ọjọ́ tí full night bá ti yọ ọjọ́ náà làwọn alágbára tọ́lọ̀ ń kọ́ dára ayé lọ ọjọ́ náà làwọn náà tún máa ń rí níwọ̀n agbára wọn ní máa ń bọ́ àwọ̀ negative energy kó lára wọn. ẹ dákun gbogbo àwọn mùsùlùmí tí àbàmọ́ bá fídíò ìpàdé àfọlọ́wọn ọba Allah subhanahu wa ta'ala bẹ̀ wá ọba tí ó pa wá láṣẹ pé ká bẹ̀rù òun ká sì máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n bá ń sòdodo fídíò yìí ẹ dákun ẹ dọ̀ nítorí ti Allah ẹ bá wa share rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo àbẹ̀ kójọ kójà rẹ̀ ìyọ́nú rẹ̀ àti àlùjánnà rẹ̀ kó fi tẹnì kọ̀ọ̀kan wa lọ́rẹ̀ òdodo pé méjì kò dẹ̀ sí ní tá a lè ṣe láti stop òdodo inú tí Ọlọ́run fi bá wa preserve Islam tí ò fi tí ì di ẹ̀sìn tí àwọn ẹlẹ́bọ àwọn aláṣiṣe tí wọ́n wà á tọwọ́ bọ̀ tí wọ́n wó lulẹ̀ òun náà ni pé Ọlọ́run bá wa fi ìmọ̀ àti ẹ̀rí ó bá wa fi preserve Allah subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ bọ̀ yóò ní atu burhanakum in kuntum sadiqin ẹ fún wa lẹ́rìí yín tẹ́ bá jẹ́ òdodo náà full moon nafila full moon prayer mo ti ń rí káàkiri wallahi mi ń gbọ́ rí láti ọjọ́ tí mo ti dáyé èyí ni mo ń gbọ́ inú fídíò kan tá a post ẹnìkan wá ń béèrè pé kí ni full moon prayer kí ní kan ní ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n á send link fídíò tí màá kọ́kọ́ play nísìn ṣòye tí wọ́n á send ẹ̀ sí mo wá wò mo ní irú kí lélẹ́yìn ní Islam ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin ìyá wa la fẹ́ bẹ́ẹ̀ ẹ má jà máa fi emotion ṣe Islam ẹ má jà máa fi emotion ká máa fi ṣe Islam ẹ̀sìn ìmọ̀ ni sammu lana rijalakum ibo lẹ ti rí ní tẹ́ fẹ́ sọ fún wa Imam Ahmad rahimahullah náà fi sọ pé wa iyyaka an tatakallama fi mas'alatin laysa laka fiha imam so ó dọwọ́ ẹ̀ lọ ṣọ́ra láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kan tí ó ṣaṣíwájú fún ẹ lórí ẹ̀ náfìlà tí wọ́n pariwo kiri àgbọ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ìkankan náà àwọn sàhábà ò ṣe nígbà máa gbọ́ tóṣù bá yọ nípa ànábì ó ṣàdúrà bẹ̀rẹ̀ oṣù tóṣù bá ṣe wọlé ọlọ́run òjò oṣù yóò sọ̀kalẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlùbáríkà lóríṣiríṣi rẹ̀ tí yẹn wà ń bẹ̀ òun náà ni ara display sójú bíi àmọ́ náfìlà pé full moon ẹja gbọ́n tí àfà yìí ẹja gbọ́n tí ń sọ láti polówó náfìlà tí ò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn wa táà nábì wa sallallahu alayhi wa sallam tí ò mọ̀ pẹ́ tí ò dẹ̀ dọ́sẹ̀ fáwọn mùsùlùmí. tó bá ti di òru 28 mọ́júmọ́ 29 gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tó jẹ́ ìwọ náà gbìyànjú láti dìde kó ṣe àdúrà nítorí pé òru yìí ni full night yóò yọ òṣùpá tó jásí pé ó ní agbára tó gbogbo àwọn òṣùpá ẹgbẹ́ rẹ lọ. alhamdulillah wọ́n fẹ́ ká mọ̀ gbọ́ díẹ̀ ni o ìwọ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tó wà di 29 kò ṣe dídìde so ó jí láwọn òru yòókù àbí so òṣùpá yẹn ó yọ full moon ó yọ tó lágbára dàwọn òṣùpá ẹgbẹ́ ẹ lọ and so what kí ni ká ṣe sí yẹn ẹ máa gbọ́. òṣùpá tó jásí pé lábẹ́rẹ̀ làwọn alágbára tó lọ́n kó agbára ayé lọ́wọ́ lábẹ́ full night yìí ọjọ́ tí full night bá ti yọ ọjọ́ náà làwọn alágbára tó lọ́n kó agbára ayé lọ ọjọ́ náà làwọn náà tún máa ń rí níwọ̀n agbára wọn. inna lillahi wa inna ilayhi raji'un àwọn tí Ọlọ́run kó agbára lé ayé lé lọ́wọ́ ìjọ ìní wúri inú agbára wọn ṣé Islam lélẹ̀ tó lẹ́yìn kò bẹ jáde kí ló ń burú nínú tó ń sọ ṣèbí náfìlà náà ní kẹ́ ṣe sẹ́nìkan lọ ṣẹbọ ni ṣé náfìlà ilé yìí tí wọ́n kì fún ìṣá nábì mà náfìlà duha mélòó ló ti yàn rákàtà alifájìrì mélòó ló ti yàn àwọn náfìlà ẹ̀yìn irun súnánù rọ̀wátì mélòó ló ti yàn ṣáfì wítìrì mélòó ló ti yàn tó bá dínú Ramadan tàràwíyẹ mélòó ló yàn ń bẹ̀ can you imagine àwọn tọ́lọ̀ ń kágbára ayé lọ́wọ́ ń wá láti wá ṣe kìnnì sórí tí ò bá ti jẹ́ Islam kò lè jẹ́ Islam kó sì tó fẹ́ ṣe sí emotion kọ́ wallahi alazim abẹ́ ni ẹni sọ́lẹ̀. wọ́n bọ́ àwọ̀ negative energy kó lára wọn tí wọ́n sì máa fi absorb positive energy látara òṣùpá. àwọn wo làwọn ènìyàn wọ́n máa bọ́ àwọ̀ láì ṣe jù wọ́n á bọ́ àwọ̀ negative energy kó lára wọn á wá wọ̀ míì ta ló wọ̀ fún wọn kí lè rí ẹni Islam. ṣẹ́rí ẹ̀yin aláṣọ́lọ́jì burúkú yìí ẹ má bà ìsìn jẹ́ fún wa o kẹ̀lẹ́ lọ dúró ibi tẹ́ ẹ ti ń gbébọ̀ ẹ lẹ́ mọ́ bẹ̀ padà astrology sínú Islam ṣó lọ́rọ̀ tẹ́mi bá dẹ̀ sọ́n bí ìdílé hayyul qayyum mi ní sọ́n tọ́nà àtànábì rẹ̀ sọ tó bá ní contrary opinion wà á inbox ní kó ready fún debate kí gbogbo ayé rẹ̀ ti ń parọ́ náà wà tí wọ́n fẹ́ bọ́ positive energy lẹ̀ negative energy nínú tíráwo nínú àyàwó nínú àyà Kùránì wo ní tẹ́ fẹ́ sọ̀rọ̀ sí fáwọn èèyàn rí kànyàn náà fìlà gbogbo yín wá ń gbé yẹyẹyẹ. bí òru yìí ó lágbára jẹ́ pé tó ṣùgbọ́n yẹn bá yọ òṣùpá yẹn máa tan ìmọ́lẹ̀ sílẹ̀ tó já sí pé kódà tó bá ju nǹkan sílẹ̀ gan ní táìmù yẹn wàá fẹ́ lè nílẹ̀ lẹ̀ kódà lókè látọ̀dọ̀ ká ti bí ọ náà láti dáhùn ọ̀tá fún ọ àwọn ọ̀tá tó já sí pé wọn dídí ó gbádùn ayé tó bá fi wá lè mú àwọn ọ̀tá rẹ̀ tó má fi wá lè dìde tì ọ́ lóru yìí lóru mọ́júmọ́ 29 sínú oṣù yìí tó má fi lè dìde tì ọ́ nígbà wọn fẹ́ gbé ìmọ̀lá abú lórí rẹ̀ tó bá jẹ́ tó já sí pé kò kì í ṣe àdúrà ó ṣe é ṣe tásà sínú òun. Now alhamdulillah how old is this boy títí tẹnu mọ́ta torí tó fi mú ọ̀pọ̀lọpọ̀ yín kí n tó so ọ̀pọ̀lọpọ̀ di kèfèrí náà nìyẹn tí fi lọ ń ṣe ẹ̀yọ́nú àgbà ẹ̀yọ́nú ayé àgbélépọ̀tá today and the likes kìíní kan ọ̀tá kìíní kan nígbà wọlé fẹ́ ṣe yẹn dà ṣé lè make sense báyìí ọ mùsùlùmí ọ̀tá tó bá ti lè mú ọ ibi tó fẹ́ gbà wọlé sí ẹ lára nìyẹn náfìlà tí ò lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn ẹ̀dín pákéjì àdánwò ànábì kọ́ wa ládùúgbò àtàṣe láti ṣẹ́gun ọ̀tá kọ́ wa ládùúgbò àṣọ la hawla wala quwwata illa billah. That is the last comment of the food. Tó máa balẹ̀ fọwọ́jà sí pé yìí sì wá máa gbọ́ àdúrà tó fẹ́ sọ ọmọ yìí tó bá ti di òru mọ́júmọ́ 28 mọ́júmọ́ 29 sínú oṣù yìí lọ dán àdúrà tó fẹ́ ṣe fún ọ yìí lọ́dún o. bóòlù wàá ṣiṣẹ́ ni pé. náà ẹ rí i pé kò lẹ́rìí kankan fún tó fẹ́ sọ yẹn sórí ọmọ ìyá mi mo bẹ́ẹ̀ ni fi ẹ̀mú ṣàkalẹ̀ tó bá ti di inú Islam wàá béèrè proof anybody
irrespective of the person's status and personality. You ask them for their approval whenever they say something that contradicts the teachings and methodologies of our Prophet. That is our Islam. It is non-negotiable. Wàá kọ́kọ́ mọ̀ pé ẹ̀sìn mi rè. Àdúrà tó fẹ́ fún wọn ṣànábì sọ. Ànábì yan náfìlà fún mu rí. Ànábì ṣàdúrà fún mu kankan rí. Ànábì gbà pé ẹnìkan tún sọ̀kalẹ̀ tọ́lọ́ ń gbáyé lé lọ́wọ́. Can you imagine? Àwùlẹ̀ nígbà ẹja lọ gbọ́ bó ṣe lẹ́wàá ṣe tẹ́ bá ti ṣàdúrà tán. Ibi tó lẹ́ lọ gbé sí kẹ́ lọ wo àdánwò. Ó ti kọ́ wọn ní àwọn sùúrà tí wọ́n ṣe tí ò lẹ́sẹ̀ láti nù Quran. Ó wàá fẹ́ sọ bí wọ́n ṣe lò. Wàá gbé jáde, wàá gbé lọ síta. Wàá lọ gbé sí jáde orí fẹ́ǹsì ní àbórí ibìkan. Fọ́ọ̀sì àbíjá kó já sí pé òṣùpá yẹn máa tàn ìmọ́lẹ̀ sí inú omi yẹn báyìí. Wàá gbé sí kẹ́ńkẹ́ tó pé òṣùpá yẹn máa tàn ìmọ́lẹ̀ sí inú omi yẹn báyìí. Ṣé ti yẹ ṣùgbọ́n àdúrà yẹn tó bá ṣe sínú omi wàá lọ gbé síbi òṣùpá yẹn máa tàn mọ́lẹ̀ síbi omi yẹn asáwùdà kíkiri lè ṣe kíni. Stop láti mọ fẹsẹ̀ Ọlọ́run create content. Ànábì kọ́ lójú eléyìí o. So má fi emotion sí ẹ̀ ṣe bá dùn àná sórí tó bá ti jẹ́ àdùáwù huwa al-ibada ìjọsìn ni wal-ibada tawqifiyya. So ìbádà ìjọsìn nínú Islam wọ́n má ṣe ní kò ṣe ni wàá ṣe. Ànábì ti fún wa ní template náfìlà ó ṣe di pé a ṣe máa dúró de ọjọ́ kan a ṣe máa dúró de òru kan lẹ́yìn Laylatul Qadr tá Ànábì ṣàlàyé ọlá tí ń bẹ fóònù yẹn fún wa tí Kùránì sọ yẹn kò sí nǹkan mi tó fẹ́ pọ́nbó mi mọ́. ẹ̀wọ̀n tó wọ́n ń júwe at this age ẹ̀dẹ̀ fẹ́ ká dákẹ́ ṣèbí kò polówó oògùn ètò ìpolówó yìí kọ́ kí ló lè sọ yẹn láwájú Allah subhanahu wa ta'ala. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán wàá mú tẹ̀síbà rẹ̀ wàá dún níta tó bá ti wá dún níta wàá gbé ojú rẹ̀ sókè báyìí àwọn olóòrùn sàmú wá tó lárí ẹ̀ wọ́n tún wá tún sàn ní 21 times. Ìbòjú sókè yóò ṣàlàyé olóòrùn 21 times ẹ̀rí dà ṣe táwọn ní kọ́kà yẹn sórí gbogbo nǹkan tó bá fẹ́ pè lẹ́sìn lẹ́ni ìtìlẹ̀ mọ́ yìí wallahi wà lẹ́rìí fún Ànábì ló ní a ṣe bẹ́ẹ̀ o. Sórí káyọ̀ náà fìlà má wulẹ̀ o ní láti ṣẹ̀ mọ́ gbé nǹkan kan kó ṣe máa àtàkì kankan mọ́ ọ̀la yẹn 29 o 1 o 7 o 4 o kò sí nǹkan kan tí kankan fi jọra wọn lónà àwọn ọjọ́ yìí yàtọ̀ sí àwọn ọjọ́ tí sẹ̀rí àbá sọ fún wa lọ́la níwájú Ọlọ́run wal ashir wa layalin ashir àti mọ̀ káwọn mẹ́wàá Muharram ó lọ́la níwájú Allah subhanahu wa ta'ala àti mọ̀ pé mẹ́wàá gbẹ̀yìn Ramadan ó lọ́la ju àwọn ogun ti tẹ́lẹ̀ lọ àti mọ̀ pé òru tó wà ní Ramadan ó lọ́la ju ẹgbẹ̀rún oṣù lọ khalas sórí èyí tí wọ́n bá fẹ́ sọ fáwa lẹ́yìn yẹn ìwọ náà ó mẹ́rin ẹ̀ jáde yóò wá gbómi ẹ síta yóò wá kọjú sókè yóò mọ̀ ṣàlàyé lóru kíkìní lè ṣe kíní yóò lé ẹjọ́ kò sí ní 21 times wàá gbé ojú rẹ sókè báyìí wàá máa wo òṣùpá yẹn wàá máa wo báyìí tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán wàá tún da ọ̀pọ̀lọpọ̀ àníyàn sí wàá wá lọ sùn padà lẹ́yìn ìgbà tó bá ṣe báyìí tán ṣùgbọ́n tó wá ti wá di ìdájí láì ní báyìí kankan sọ̀rọ̀ the first fún àkọ́kọ́ lọ ṣe omi yẹn wàá lọ gbé omi yẹn wàá mú omi yẹn wò lè fún àbúrò rẹ wò lè fún ọmọ ìyá rẹ wàá mú wàá tó wá fi ṣe ara rẹ nù àwọn ẹni tó fi lọ́lá ju gbogbo nìkan ni kò mú nítorí pé gbogbo àníyàn rẹ tó kú sí wàá fún mi yẹn wàá fi ṣe ara rẹ wàá tún mú lágbára Ọlọ́run bá tí kì í disappoint gbogbo tí máa jẹ́ bad luck nínú ara rẹ̀ fún ẹ báyìí Ọlọ́run yọ kúrò ara rẹ̀. Ó rí pé níta fi máa ń fi emotion tiẹ̀ náà ṣeré nìyẹn bad luck ọkọ̀ ọ̀run ogun ìdílé ogun alẹ́ ni mọ́dẹ̀yìn ọ̀tá rẹ́rùn àìta ọjà for how long ló wàá máa gbà kí àwọn ọmọ tó bínú ká máa fọpọlọ tiẹ̀ ṣeré nínú Islam. ẹ wá ti ṣe gbogbo wàhálà yẹn tán ó ti ẹran fílà tán ó ti gbójú sókè ó ti kan tó fẹ́ kà sínú omi so yóò wá tún lọ gbé sínú òṣùpá dìdọ̀tí wọbẹ̀ o bacteria wọbẹ̀ o yóò ṣẹ̀ tún wá gbé yóò wá lọ mú kílẹ̀ rí ẹ̀ ààrẹ rí mọ́ Zamzam tá Ànábì sọ pé kí ni olè máa ṣòrì ìbàdà. a kà béèrè ni kí káwọn mùsùlùmí fẹ́ máa sọ ìsìn wa di tàwọn tọ̀hún táwọn ò lẹ́rìí kankan nú ẹ̀sìn wọn gbogbo tó ń ṣe nú ẹ̀sìn tiwọn àwòrán ní dárúkọ kò lẹ́rìí. Islam lélẹ́yìn náà ẹwọ àwọn ọ̀dọ́ àwọn ọmọ táwọn ròyìn pé future Islam bright ẹwọ́n tí lè láti age ẹ̀ ẹwọ́n tí ó ń present àyà Kùránì kan kò ká hadith ẹyọ kan kò ká lórúkọ astrology ìràwọ̀ kan fẹ́ wọnú kíní kan Sagittarius fẹ́ wọnú Taurus ti padà sí cancer kí ló kàn mí pẹ̀lú movement ìràwọ̀ kò ní ìkàṣe pẹ̀lú kádàrá rẹ̀ wallahi alazim Ọlọ́run dáhùn fún ẹ kó lè bá a mọ ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti ṣú ọdún ti gorí ọdún kò sí nǹkan kan méjì yẹn lọ ìwọ wá fẹ́ máa lọ sìn wọn kó máa jẹ́ kó máa regulate ayé tiẹ̀ for what nítorí ìsọ̀n bí kò lọ kí wá ṣòro nìkan nítorí gbogbo wọn fi ń gbà wọn yẹn ni pé aburú kan ó jákó inú ààrẹ energy kan ó jáde inú ààrẹ Ọlọ́run yọ ìkíní kan kó inú ààrẹ wọn fi emotion àwọn èèyàn ṣeré àwọn kí n tí wọn náà lájẹ pé wàá ṣàdúrà yẹn àwọn tẹ́wọ́ máa kúlẹ̀ ọkọ̀ kan ṣáà bẹ́ẹ̀ nìkan kan sunkún o máa pìtì táwọn ọ̀tá bá ń kú ó máa wọnú owó ẹ lọ ó máa jáde ó máa wallahi Islam kọ́ lélẹ̀ kálíbà mọ̀ pé àwọn ọ̀dọ́ táwọn òkè future Islam tí wọ́n sì wà nílé kéwù àwọn tó yẹ kí wọ́n sì máa tún ẹnu wọn ṣe lọ́wọ́ TikTok ó dàdánwò wọ́n dàfa tí ń sọ tọ́lọ́run sọ ní ẹ̀sìn rán ẹgbẹ́ lè náà. tó bá ti di July 29 òun ni full moon òun lọ́jọ́ tí òṣùpá ó pé nǹkan tí mo fẹ́ kọ́ ẹ̀ yìí gbìyànjú láti ṣe ní alẹ́ 28 mọ́júmọ́ 29 inú oṣù tá à ń bẹ́ẹ̀ yìí tó bá fẹ́ release gbogbo bad energy tó wà lára rẹ tó bá fẹ́ invite àwọn positive energies àwọn spirit tó dáa láti lè jẹ́ kí gbogbo ìgbìyànjú rẹ àdúrà ló bá ń ṣe ni òun lé kinní kan mo fẹ́ rí positive result lórí gbogbo ẹ̀ gbìyànjú láti ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí nítorí pé ọjọ́ tí àdúrà ló bá ń ṣe ni òun ṣe kinní kan ni gẹ́gẹ́ bí mùsùlùmí ó wá fẹ́ sọ tá Ànábì ò sọ fún yín emotion lásán ẹ̀dẹ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà ní tí ò sí inú ẹ̀sìn wa ní July 29 ìbùnà kọ sí ẹ̀yin ọ̀dọ́ tó di Ọlọ́run. Ọlọ́run ọba
àwọn ẹ̀mí ìmọ́lẹ̀ ti invite ẹ̀ sínú ara rẹ̀ gbàdúrà lọ́wọ́ tí ń di gbogbo nǹkan lọ́wọ́ ti lè jáde pẹ̀lú gbé omi yẹn wá gbé di àárọ̀. ẹ̀rí pé wọn yàtọ̀ síra wọn gbogbo wọn lọ ń kọ́pì kìíní yẹn wọ́n mọ̀ pé tẹ́yìn èèyàn fẹ́ gbọ́ nìyẹn sórí àfáà tó bá fẹ́ bọ́lọ̀ dáadáa tí ó dẹ̀ fẹ́ kí wáàsí tóun ṣe kó dẹ̀ balẹ̀jọ́ aburú fóun wallahi kò gbọ́dọ̀ máa sọ tí society fẹ́ gbọ́ yóò máa sọ tọ́lọ́ fẹ́ gbọ́ ni èyí tọ́lọ́ fẹ́ gbọ́ yẹn ni wá ní viewers làwọn èyí kà sí àmọ́ tí society fẹ́ gbọ́ ẹwúrú àwọn fídíò ìgbóṣepọ̀ káàkiri táwọn ti ṣàì lọ́pọ̀lọpọ̀ torí kíni ẹ̀rí pé tọ̀hún yẹn náà kàn ṣe kàn gbé síta ẹgbọ́ bẹ́lẹ̀ ní òṣèṣọ́ pé kan lọ lò. nísìnyí ni wọ́n fẹ́ kà sílẹ̀ méje tó bá ti wá kà tálẹ̀ méje wá gbé omi yẹn wá gbé kalẹ̀ tó bá ti wá fi ń di àárọ̀ ní ọjọ́ 29 yẹn wá gbé omi yẹn wá gbé kó ṣàdúrà sí wa mú omi náà wàláì gbogbo àwọn èèyàn bá dènà jẹ ara rẹ tí ń di gbàdúrà lọ́wọ́ tí ń di gbogbo nǹkan lọ́wọ́ ti lè jáde pẹ̀lú tó ṣe ni o sì ti invite àwọn ẹ̀mí ọlọ́run ọba àwọn ẹ̀mí ìmọ́lẹ̀ o ti invite ẹ̀ sínú ara rẹ ìyẹn tó láti ṣe tí mo sọ yìí ìwọ́n tó bá mọ̀ kọ́ àníkà lọ wá yàtọ̀ náà. àwọn ọ̀dọ́ wàláì o ti lé bad ẹ̀mí níbo láti rí yẹn simple because o gbọ́dọ̀ lẹ́rìí fún wa kì í ṣe emotion ẹ̀ ṣe tó wá sọ yóò dání kí là ní di ìṣẹ̀lẹ̀ sí báwo làwọn olùṣe ní dá àwọn lọ́sùn ní tá à ń sọ fún yín nẹ́ẹ̀sì nìyẹn ẹ fẹ́ emotion lẹ̀ can you imagine ẹ̀yàn fẹ́ lé bá ẹ̀yà dì wọn àkáyà Kùránì yẹn wọn àlọ́ gbómi yẹn síta wọn gbé padà wàláì tó bá ti mú kìíní kan jáde nínú ayé wọn àyà Kùránì wọn kà hadith wọn kà láti fi ẹsẹ̀ kìíní yẹn múlẹ̀ àmọ́ wọn ní wọn gbẹ̀tẹ̀ jẹ́ torí wọn ní o ka Kùránì sínú ẹ̀ tí wọn ní o pọ̀fọ̀ síbẹ̀ náà wọ́n ṣèṣe náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. tó bá di 28 of this month mọ́júmọ́ 29 ìwọ náà jẹ́ nìkan tí ó gbìyànjú àdúrà tí mo fẹ́ júwe fún yẹn àsìkò yìí ni fíìmù á jáde lásìkò yìí wá rè ìwọ náà lè release gbogbo tí ń jẹ́ bad energy kó náà rẹ̀ tí wọn náà wá gbé orí tuntun wọnú ara rẹ̀ látàrí pé ó fẹ́. ṣé ẹ rí i pé n tí gbogbo wọn jọ ń ṣe náà nìyẹn kọjọ náà fi láà ó fẹ́ release bad energy kó nínú ara ìwọ mùsùlùmí náà dẹ̀ ń believe eléyìí la hawla wala quwwata illa billah àwọn pípọ̀ ń fi ẹ̀sìn Ọlọ́run ṣeré àwọn èèyàn dẹ̀ tún bá wọn ṣí ààrẹ ọlọ́ṣẹ́ ìkó wa wọn tọ́lọ́run ṣe wàá release bad energy o lè sáko lábẹ́ kádà normal náfìlà tó bá ṣe náà bèrè tó bá wù ẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ṣe nídìí àti máa dúró de July 28 ìtumọ̀ dúró de full moon ó fẹ́ release bad energy what does that mean inú tíra wo inú ẹ̀rí wo inú ẹ̀sìn wa the same set of people the same format tó bá ti ṣe kíní ẹ̀ náà bẹ́ẹ̀ nìkan ti ṣe àwọn èèyàn tẹ̀lé àwọn náà máa jù jáde inna lillahi wa inna ilayhi raji'un ayna dalil. àsìkò tí Ọlọ́run fẹ́ gbàdúrà rẹ̀ àsìkò tó já sí wípé èèyàn á máa kó ẹ̀san gbogbo ohun tí ẹ̀ ṣe. àti gbọ́ ẹ̀ wọ́n náà ti pákéjì ẹ̀ fún wọn pé bad energy fẹ́ jáde ẹja gbọ́ bóun náà ṣe ni wọ́n lò. ìrọ̀lẹ́ ló bẹ̀ jẹ́rọ gbígbà àdúrà wà láà sọ̀kalẹ̀ sínú àyíká tọ́lọ̀ máa lò bá rí ṣe alẹ́ gbogbo àti wọn ṣàdúrà yìí tó yẹ kó sọ̀kalẹ̀ sínú omi yẹn tó bá ti rí sínú omi yẹn látàgbà yẹn. ẹ bá àfáà tó fẹ́ sọ̀rọ̀ ẹ máa gbọ́n tó lẹ́ẹ̀ máa ṣe síbẹ̀ ẹ máa gbọ́ bó ṣe máa porúkọ sóra yẹn o. ó sọ àlùkò hàn kẹ́lí sọ àkọ́mẹ́tọ́ pé ìṣọ́tù ṣàmṣù wà ṣàmṣù wà dùn ha. wọ́n ṣàmṣù ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ mójútó kí ó bẹ́ẹ̀ ṣe fẹ́ du àṣírí lẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ du náfìlà lẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣọ́ fún mu káàkiri ẹ̀ṣọ́ láwọ̀ ẹ̀ṣọ́ sọ́rífù ẹ̀ṣọ́ òfin ọba rẹ̀dà suratu ṣàmṣù ẹ̀rù bó ṣe mistake ni ó tún tún pé wọ́n ṣàmṣù wà dùn ha ẹ̀ lè fẹ́ ju àṣírí fún ọ fànàbí ọmọ ẹ̀já ní ṣùgbọ́n olóṣèlú ẹ̀ lò. lẹ́nìkan tí ó lọ gbé omi yẹn síbi ojú wíńdò rẹ̀ àti nígbẹ̀gbẹ̀ pánù lé ẹ̀. ẹ̀gbọ́n kan ó kàn yàtọ̀ díẹ̀ ìkànnì kẹ́ gbé síta kó ṣùpá tàn sí ẹni ẹ lọ gbé sójú wíńdò àbẹ́gbẹ̀ pánù tòun ni ẹ lọ gbé sórí fẹ́ǹsì. ìmọ́lẹ̀ tí ó tàn mọ́júmọ́ bẹ́ẹ̀ kó tàn sínú omi yẹn kí àwọn orí tó sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn kó sọ̀kalẹ̀ sínú omi yẹn tó bá ti wá parí ẹ̀ tán tàbí ọ̀kejì lẹ́nìkan tí ó mú omi yẹn tí ó mú ó fáwọn ọmọ ẹ̀ náà mú bẹ́ẹ̀. àti bọ́ ṣe ti pé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ the same format the same kìíní ẹja tó mẹ́yọ̀ kan sí. n tó lè ṣeré tó o bá fẹ́ fọ ẹ̀mí ẹ̀ mọ́ tó o bá fẹ́ di àtúnbí níwájú Ọlọ́run. nínú àfà tó bá fẹ́ fọ ẹ̀mí ẹ̀ mọ́ torí pé sábẹ́ polówó fún un tẹ́ Islam ò mọ̀ rárá tẹ́ pé nínú àwọn astrology ibú tẹ̀ ń bá kiri tẹ́ ń wó làwọ̀ kiri lẹ́tí lọ rí tó bá fẹ́ fọ ẹ̀mí ẹ̀ mọ́ kò rí Kùránì kà mọ́ kò rí àfikàrù ṣe mọ́ kò rí irun kí mọ́ kò rí náfìlà tá Nábì rẹ̀kọ́mẹ́ndì salatul awwabin salatul duha kò rí yẹn ṣe mọ́ tó bá fẹ́ fọ ẹ̀mí ẹ̀ mọ́ ẹ gbogbo ṣe ń kàrámọ́ ẹ̀ ẹ̀yin mùsùlùmí wá fọ́ victim fún àwọn àfà yìí. yọ gbogbo àmì kámi jẹ́ kí ẹ̀dá gbádùn ayé tí kì í jẹ́ kí ẹ̀dá lè àmì kámi náà ni. o fẹ́ yọ kúrò nínú ara rẹ̀ o fẹ́ create good energy o fẹ́ lé any kind of bad energy o fẹ́ lé kúrò. ẹni kejì kankan náà ni gbogbo wọn dán àwọn bíi mẹ́rin sìn ọ̀rọ̀ wọn starting wọn everything náà ló jọ papọ̀ good energy bad energy for ẹ̀mí ẹ̀ mọ́ níbo lẹ ti rí àwọn yóò béèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ ṣe orúkọ Islam ló fẹ́ fi ṣe orúkọ àfáà ló fẹ́ fi ṣe dẹ̀ níbo láti lè rí máa béèrè lọ́wọ́ àwọn àfáà yìí náà don't let anybody play with your mind and with your intellect. ẹ já máa gbọ́ lọ. ẹ̀mí ẹ̀ wàá fi àdúrà ìbò ẹlẹ́dàá rẹ̀ wàá fi àdúrà ìpè Ọlọ́run sínú ayé rẹ̀ ọba ní ṣe tó bá ti di alẹ́ Tuesday. ẹ já gbọ́n tó ní wọ́n ṣe tó bá náà ṣàdúrà tán kí ni bóun ni wọ́n ṣe ṣe omi yìí náà ni ẹ lọ gbé síta ẹ máa wò ó nísìnyí. ní ìta bá lè fi sílẹ̀ wọ́n ti wá di ilẹ̀ mọ́ ní àárọ̀ Wednesday July 29 ẹ já gbọ́ bí tó lágbèsè láti máa tí sọ́mọ́ máa rí inú omi yẹn ẹ máa gbọ́ méjì káàkiri lórí sínú omi yẹn àti èso tí a bá fi sí ẹgbẹ́ wa. eléyìí tí ẹ fi fèso sí tiẹ̀ eléyìí fèso ní tí o bá ti jẹ́ Islam wallahi kò lè jẹ́ Islam eléyìí tún ní ẹ fèso sí tọ̀dọ̀ ti yín la hawla wala quwwata illa billah ẹni ṣọlẹ̀. àmì jìyẹn tán
ká ṣe rọ́bà náà ká wá fi omi yẹn sí àyè kan tí òṣùpá láti máa rí sọ́mọ̀ ìmọ́lẹ̀. sọ́mọ̀ máa rí inú omi òṣùpá máa tàn sí láti bí a ojú wíńdò nàbí ààyè ní ìta bá lè fi sí láfi síbẹ̀ wọ́n ti wá di ilẹ̀ mọ́ ní àárọ̀ Wednesday July 29 ká da omi yẹn sí méjì ká mú ìdá kan níbẹ̀ ìdá kejì ká buyọ̀ sí ká fi sínú omi ìwẹ̀ wa ká dẹ̀ mọ́ sínú ilé àbí ní ṣọ́ọ̀bù ká bá ti wá ṣe bẹ́ẹ̀ èso tá a ṣàdúrà sí yẹn. ilé ìtúni ẹ buyọ̀ sí ilé ètò fẹ́ lójú tiẹ̀ pẹ̀lú karama wallahi ọmọ ìyá mi ẹgẹni kankan tẹ wallahi làbí intan sọ ìkùn ní basis in Islam wallahi gbogbo ẹ̀yin àfa àtọrọ ìwà kan àbí wọ́n ti ń bí ẹ ìwọ jáde síta ìwọ kò búra pé ìbínú Ọlọ́run kó bó purọ́ tí n tọ́ bá dùn ìbáwá ní Islam ẹ̀ ń ṣe bí náfìlà ni náfìlà kọ́ ni wàhálà ní Islam ṣé àwọn kẹ́kọ̀ọ́ àti pé kó lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn wa tẹ́lómi bá ti fẹ́ gbé gbà bò míì nígbà tó yẹ pé nígbà tó bá fẹ́ yí ìwé fún wọn náà àbọ̀ fẹ́ ba yí ẹ jẹ́ àbọ̀ fẹ́ yí orúkọ ẹ padà lórí certificate ẹ bí wàá ṣe tara bẹ́ẹ̀ náà la ṣe gbọdọ̀ gbà káwọn kan máa ba ẹ̀sìn wa jẹ́ agbọ́dọ̀ gbà káwọn èèyàn máa bẹ̀sìn jẹ́ tó dìtà Allah subhanahu wa ta'ala gbogbo tó ń ṣe wallahi kò ní bẹ́sì sínú ẹ̀sìn olùbídà àti ìdọ̀lálẹ̀ àdádálẹ̀ ni ànúsìn ànábì sílẹ̀ tó bá lọ dán kẹ̀kẹ́ lẹ̀ tí ò sí bẹ̀tẹ̀ ládàbíláyà so irú sí ráwọn èèyàn létí Monday Tuesday Wednesday 13 14 15 inú oṣù ojú ọ̀rọ̀ tá ànábì máa gbáwẹ̀ tẹ̀sìn ẹwà tó wà ní ẹ̀sìn wa ṣàlàyé yẹn fáwọn èèyàn can you imagine àmọ́ fúlù lẹ́ṣọ́ kiri ẹwà jọ create format fáwọn èèyàn ẹlòmíà padà wá báyín àfáyẹ bá wa ṣe àfábáwò láti ṣe ìgbà lè jí bẹ lọ́wọ́ ẹ̀ mùsùlùmí máa jí lóru náà ni Ọlọ́run ti rẹkọmẹ́ndì ẹ̀ tẹ́lẹ̀ wa mina al-layli fatahajjad bihi nafilatan lak ìwọ ló ní dìde lóru bẹ́ẹ̀ lóun fún rẹ̀ ó ṣe ní láti máa ṣọ́ òṣùpá kan máa ṣọ́ déètì kan máa ṣe máa bómi kan síbi kan bẹ́ẹ̀ lóun fúnra ẹ̀ o lè ṣàdúrà sínú omi kó o mú fún rẹ̀ àmọ́ ẹ má lọ tí ò sínú ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣàlẹ́ lè ráwọn èèyàn létí pé ẹ gbà àwẹ̀ o 13 14 15 oṣù ojú ọ̀run o ṣóyé so ẹ lè ṣàwọn ìbádà míì náà kẹsẹ̀ mọ́ wá ṣe bí astrology kẹ mọ́ wá pe tẹ́sí òpè ẹ̀ka dára àwọn yípadà ẹnájì kan jáde kílẹ̀ rí pẹ́nájì burúkú yóò jáde níbo lẹ ti rí nínú Islam kẹ mọ́ jọ kìfèrí ṣé ìwọ tó ń lo ẹ̀múṣẹ̀ mọ́ lo ẹ̀múṣẹ̀ mọ́ ẹ dákun ẹ bá ń ṣe fídíò yìí lọ́ta pẹ̀lẹ́ nìkankan wallahi Ọlọ́run sì rí bẹ́ẹ̀ àmẹ́sìn Ọlọ́run tẹ́ fẹ́ mọ́ lọ́mọ tẹ́ ń ṣe òun náà ni wàhálà tó wà ń bẹ. Assalamu alaikum.